ewúrẹ́ tó wọlé kí ojúbàdé àmúso àbísí tó wọlé kí ojúbàdé àmúso mojúbà lónìí o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. ìbà o ìbà o ìbà o ìbà o èmi júbà o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè aleluya o mo kẹ́yìn ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin kò ní dí o. Mo kẹ́yìn àgbàlagbà. Mo tún dé lónìí bá a ṣe máa ń dé láti wá yọ̀ǹda àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa fún ẹ̀yin ọmọ aráyé o láti lè jẹ́ kó jẹ́ àǹfààní fún yín o. Iṣẹ́ tí mo mú wá lónìí là ń pè ní àwíṣẹ àti máyẹ̀hùn. Máyẹ̀hùn àti àwíṣẹ ni mo bẹ́yìn ènìyàn mi mú wá lónìí o, ẹ máa bá mi ká lọ o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, yálà wọ́n ṣíà ètò mi sí ọ ni àbí YouTube ló rẹkọmẹ́ǹdì ẹ̀ fún yín ni, ẹ subscribe sórí YouTube channel mi yìí, eléyìí ó lè fún yín láǹfààní láti lè máa jàǹfààní àwọn ewé àtegbò tèmi ọmọ yín ọmọ ọ̀dọ̀ àgbà ń jù fọmọ aráyé o. Ẹ̀yin tí a ti ń bára wá bọ̀ tipẹ́ tó jẹ́ pé ẹ̀ ń ṣí ètò wa, ẹ ṣé gidi gan o. Ọlọ́run ní fi yín sílẹ̀ o, ẹ sì máa túbọ̀ bá wa ṣíà rẹ̀. Ẹ túbọ̀ bá wa ṣíà rẹ̀. Kí ló ń pè ní àwíṣẹ? Kí ló ń pè ní máyẹ̀hùn? Ìlànà wà ní ìlànà iṣẹ́ náà yàtọ̀ síra, ìlànà iṣẹ́ náà yàtọ̀ síra wọn. Ẹ jẹ́ ìyànnàná díẹ̀ fún yín. Máyẹ̀hùn. Kí ló ń pè ní máyẹ̀hùn? Máyẹ̀hùn jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé a ò lè fi pàṣẹ. Àbẹ́ ò yí gbọ́ mi, ẹ ò lè fi pàṣẹ pé á kí nǹkan bẹ́ẹ̀ kó rí báyìí, ẹ lè fi sọ pé kí nǹkan bẹ́ẹ̀ kó rí báyìí, bí kò ṣe pé máyẹ̀hùn èèyàn nìyẹn máa ń lo máyẹ̀hùn fún. Máyẹ̀hùn túmọ̀ sí pé máyì ohùn mi, máyẹ̀ ohùn mi. Tí wọ́n bá ní máyẹ̀hùn lẹ́wọ́ èdè Yorùbá pé wá ní kí nǹkan máyẹ̀, pé máyẹ̀ ohùn mi, ó túmọ̀ sí pé má kọ̀rọ̀ sí mi lẹ́nu, má kọ̀rọ̀ sí mi lẹ́nu. Má yẹ ohùn mi, má kọ̀rọ̀ sí mi lẹ́nu. Ẹni tí bá ti sọ fún ọ ní kó ṣe, òun náà ń pè ní máyẹ̀hùn. Kí ni ń pè ní àwíṣẹ? Àwíṣẹ jẹ́ nǹkan tó jẹ́ pé béèyàn bá sọ̀rọ̀ á di ṣíṣẹ. Bó yẹ kàn wí nǹkan á di ṣíṣẹ. Bó yẹ wúre á di ṣíṣẹ. Èèyàn lè lo àwíṣẹ láti fi gba nǹkan lọ́wọ́ èèyàn, ṣùgbọ́n lè fi àwíṣẹ sọ̀rọ̀ sínú ayé èèyàn tí ó sì rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lo àwíṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń lo àwíṣẹ tẹ̀rọ pé aríran ló ń lò. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lo àwíṣẹ tẹ̀rọ pé ń lo ohùn mọ́ ni. Ẹlòmíràn lè ní pé bóyá tẹ́ ẹ bá ti ń lọ sílé, ẹ pàdé bàbá àgbàlagbà, ẹ pàdé ẹnìkan lọ́nà, tàbí tẹ́ ẹ bá ti ń lọ sílé, nǹkan burúkú ó ṣẹlẹ̀, yóò ṣẹlẹ̀ sí yín o, ṣùgbọ́n ẹ mọ ẹgbọ́rọ̀ tí lọlé o, tẹ́ bá ti lọlé nǹkan burúkú wà lọ́nà tí ó ṣẹlẹ̀ o. Kó ṣe pé rí àwíṣẹ ló lò, tẹ́ bá wá dẹ́jà rẹ̀ tẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu, sì tẹ́ bá lọ nǹkan burúkú náà sì ṣẹlẹ̀. Àwíṣẹ ni, ṣùgbọ́n ò mọ̀ wò pé bàbá yẹ ríran, bàbá yẹ orí nǹkan kan. Àwíṣẹ, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń lo àwíṣẹ tó jẹ́ pé wọ́n ní àwọn fẹ́ tó bá dọjọ́ báyìí báyìí nǹkan kan ó ṣẹlẹ̀ Nàìjíríà, tó bá dọjọ́ báyìí báyìí àṣírí àwọn nǹkan kan ó tú. Ẹ mọ̀ wò pọ́n ríran, àwíṣẹ ni. Nǹkan sì sọ yẹ yóò sì padà rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà bá sọ fún yín, ẹ gbà á bó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ni ó ní ká rí ká sì mọ̀.
ló fi gbogbo òye náà yé wa. Ọlọ́run ní fi wá sílẹ̀ o, bọ́ọ̀ láṣẹ ṣiṣẹ́ náà ẹ máa bá mi ká lọ. Tó bá fẹ́ ṣe mọ́ ìyẹ́jẹ́ ń gbé lórí mọ́ ìyẹ̀hùn, ẹ bá mi lọ wọ ewé kan tá ń pè ní ewé ọgbọ́, ẹ bá mi lọ jẹ ewé ọgbọ́ òòjọ́, ẹ bá mi já níwọ̀nba kó má tóbi jù ẹlẹ́rìí já bíi 3, ẹ má jẹ́ kó lu. Ẹ bá mi lọ wá ìgbà ọ̀pẹ tó wá ràn pé ní oṣù láyé jọ́ ní ìṣe gan àwọn tó máa ń gun ọ̀pẹ àwọn ọ̀làjú kan ti fẹ́ mọ́ dé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń ṣe ìgbà wọn lé nírin, ṣùgbọ́n nírin yẹ kọ́lẹ̀ wá ẹ̀ sì láwọn tí ò ní ìgbà tí wọ́n fi bíi kíní ọ̀pẹ sí tó fi kíní àwọn bíi ìmọ̀ bó ti fẹ́ pé tó jẹ́ pé ó dàbí enígi tí è ṣe nírin. Ẹ wá lọ sọ́dọ̀ àwọn tó bá kọ̀pẹ ẹnìkan fún yín díẹ̀ níbi ìgbà kankan bàbí ìgbà tí wọn ò lò mọ́ o tàbí ìtàn lè lò tí wọ́n lè rí bù fún yín tí ò ní ba ìgbà náà jẹ́ ẹni di ìgbà ọ̀pẹ díẹ̀. Ẹ bá mi wá èrù òkété tó ní àṣẹ tí àṣà rẹ̀ sì wà ń bẹ̀ pẹ̀lú kóró atari 3. Ẹ bá mi mú kíní yẹ bá mi farabalẹ̀ jó, ẹ bá mi dì sínú òwú akẹsẹ, ẹ dà sínú òwú akẹsẹ, ẹ ti yọ kóró rẹ̀ kúrò, ẹ dì ní kó bẹ̀rẹ̀. Tẹ́ bá fẹ́ lò ẹ mú lọ́wọ́ báyìí, ẹ ní pé ọgbọ́ ló ní kí lágbájá kó gbọ́hùn sí mi lẹ́nu, ìgbà ló ní kí lágbájá má ṣe gba ọ̀rọ̀ mi dànù, nítorí ọ̀rọ̀ tí òkété bá bá ilẹ̀ sọ ní gbọ́. Tẹ́ bá ti wí kíní yìí ẹ jù sí kọ̀rẹ̀kẹ́ yín, ẹ wá bá ẹnìyẹn sọ̀rọ̀, gbogbo aláìtàlá gbogbo tẹ́ bá sọ fẹ́ nìyẹn kò ní yín padà. Ó dájú púpọ̀, tested and confirmed ní ẹ̀sùn gbẹ́já ká fọpọlọ lò ó. Bó láwọn ṣe àwíṣẹ́ a lè fi wúre béèyàn kan bá ṣẹ̀yìn ìgbàgbọ́ tó bá ṣẹ̀yìn tó yẹ kó hùwà ẹ̀dá fún yín kò ṣe kẹ́kẹ́ máa fi ṣépè náà, lè máa fi ṣépè náà, ẹ máa fi wúre sáàfọpọlọ lò ó. Ẹ bá mi lọ́wọ́ orí ọká tó láṣẹ lẹ́nu kan, orí ọká tó láṣẹ lẹ́nu tí wọ́n pa lóòjọ́ ni o, orí mọ̀nàmọ́ná tó láṣẹ lẹ́nu tí wọ́n pa lóòjọ́ pẹ̀lú odidi atare kan, ẹ jẹ́ ká jó papọ̀, ẹ jẹ́ ká wá sín gbẹ́rẹ́ yọ̀ta síbi ìsàlẹ̀ ètè wá ń bí níbi ìsàlẹ̀ ẹnu wá ń bí tí mo fọwọ́ sí yìí ẹ bùra yín gbẹ́rẹ́ 3 sí ẹ fẹ́ bu náà rà, ẹbu tó bá ṣẹ́kù ẹ dàlá pátápátá. Dàgbà tẹ́ bá fẹ́ lò ẹ fàrán kan báyìí kò jù bá lọ ohun tí ò ní gbólóhùn. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn ìwé ọmọ ẹ̀ náà Dr. Modu Agba o. Wọ́n lọ láì tẹ láìkì o, wọ́n lè tọ́ bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa fún yín. Bẹ́ẹ̀ sì ni wọ́n lọ láì ṣíà rẹ̀, wọ́n sì lọ láì kọ̀mẹ́ǹtì. Kọ̀mẹ́ǹtì tá a ní kẹ́ mọ́ kọ̀mẹ́ǹtì ẹ ṣe pé kọ̀mẹ́ǹtì kò di owó, mo ti sọ pé mi ò monetize fídíò mi yìí àwọn channel mi, ṣùgbọ́n mo lọ òkúta láìkì yín kí kọ̀mẹ́ǹtì yín ní ò jẹ́ kí YouTube rẹkọmẹ́ǹdì ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn táwọn ènìyàn lè jàǹfààní iṣẹ́ náà o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Èmi ọmọ yín náà Dr. Modu Agba, ó dìgbà.